Ọlọ́run ní jẹ́ ká fokó jóná o. Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ fokó jóná o. Ọlọ́run ní jẹ́ ká fòbò jóná o. Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ fòbò jóná o. Gbogbo abiyamọ ayé ẹ tẹ́tí kẹ́ ẹ wo fídíò yìí. Alhamdulilayi rabbil alamin. Ẹ̀yin tèmi ń ṣàlàáfíà lẹ́wà. Ìjẹ́ ẹ mọ̀ nǹkan tó ń jẹ́ gégémù? Gégémù ṣé ẹ mọ̀? Kò sí àǹfààní kankan lára gégémù o. Yàtọ̀ sí pé kẹ́ ẹ ya wèrè ọjọ́ kan àbí ọjọ́ méjì lọ. Àwọn kan dì sí ara wọn pé ó ní àǹfààní BP, ó ní àǹfààní diabetes. Kò ní o. Yàtọ̀ sí pé tẹ́ bá rẹ nínú omi, ó knock yín out, ẹ ya wèrè. Yes, ẹ ya wèrè 2 days. So àti wèrè ọjọ́ kan àti wèrè gbogbo ọjọ́, wèrè ni wèrè mọ̀ jẹ́ o. So ẹ jìnnà sí i. Picture gégémù yẹn, òun ni mo show níwájú. Mo ti rí àwọn ọmọ púpọ̀ tí wọ́n mú tí wọ́n ya wèrè. Mo ti ní àwọn èèyàn púpọ̀ tí wọ́n mú tí wọ́n ya wèrè. Kí ló dé tí mo fi wá ṣe fídíò yìí? Mo wá rí ọmọkùnrin kan. Kí ni èrè ìgbéyàwó tó bá ṣe pé ká bímọ, kó lálùbáríkà, ká nífọ̀kànbalẹ̀, kọ́mọ náà ṣe kíni, kó náà tún wá tọ́jú wa lọ́jọ́ iwájú. Bí ọmọ tí wọ́n ti báyé rẹ̀ jẹ́ pẹ̀lú gégémù, àbí tí wọ́n ti báyé rẹ̀ jẹ́ pẹ̀lú èyí tí wọ́n ń pè ní ice, crystal meth. Kí wá ní àǹfààní ọmọ náà? So ìdí tẹ̀yin òbí tẹ́ fi stand up, ẹ jọ̀ọ́ ẹ̀yin òbí, stand up kí àwọn ọmọ yìí tó bẹ́ síta. Kí wọ́n tó bẹ́ síta. Mo rí boy kan lórí social media. Ẹ lọ wo boy yẹn, ẹ lọ wo fídíò yẹn ní orí Telegram yẹn, Upon by 2. Please subscribe to it and kẹ́ ẹ wò. Orí Telegram yẹn ibẹ̀ máa ti máa pass most things tí mi bá lè pass. Even kó jẹ́ pé oníhòhò, yes, lórí Telegram ẹ lọ wò. Ẹ bá rí bọ́mọ yìí ṣe. Tẹ́ bá rí pé ó lè ṣe. Ìfẹ́ ti crystal meth tó mu ó ju ti ìfẹ́ ti gégémù lọ. Bẹ̀ gbogbo ẹ̀ kò ṣe èyí tó dáa. So ẹ̀yin tẹ́ ẹ bá mọ nǹkan tó jẹ́ gégémù, ẹ wo plant yìí dáadáa. Ẹ tún Google ẹ̀, kẹ́ tún wo another species ẹ̀ ní gégémù. Tẹ́ ẹ bá ti ríru plant yìí, ẹ máa já dànù. Ẹ máa já dànù. Ẹ máa já dànù. Àwọn ọmọ kékeré yẹn wọ́n lò ó, wọ́n fi ṣe nonsense. Wọ́n ní tí wọ́n bá mu kíní yìí, wọ́n máa ń release a kind of dopamine kíní kan release àbí rewarding hormone. At the end of the day, wọ́n máa kò ló. Because the more, especially tí wọ́n pè ní crystal meth yẹn. Crystal meth yẹn kì í ṣe plant bíi ti gégémù. Ìyẹn wọ́n máa ń produce ẹ̀ níbi chemical. Wọ́n pè ní ice. Sometimes ó máa ń wá ní chalk color. Ìgbà míì dẹ̀ ni ó máa ń wá níbi blue. Àwọn onínú burúkú kan náà ni wọ́n ṣe báyìí. Torí pé kí ni wọ́n ní Mexican ni wọ́n ti kó wọ Nàìjíríà tí wọ́n wá ń ṣe laboratory rẹ̀ níbẹ̀ tí wọ́n wá produce ẹ̀, tí wọ́n fi ń ba ayé àwọn ọba lọ́la jẹ́. Àwọn youth ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ba ayé ọba lọ́la jẹ́. Ìwọ òbí tó wà ń bẹ̀ yẹn, kí wọ́n tó ba ayé ọmọ rẹ jẹ́, dìde ńlẹ̀. Tọ́mọ rẹ bá fẹ́ jújù, take note. Tó bá ran jújù, take note. Tó bá sọ̀rọ̀ unusually, take note. Ẹ mọ̀ bí àwọn ọmọ yìí wò ní yunifásítì. Wọ́n ròyìn pé àwọn ọmọ secondary school, àwọn ọmọ universities, àwọn ọmọ NYSC camp, gbogbo wọn ni wọ́n ṣe. Àmọ́ ìwádìí jẹ́ ká mọ̀ pé àwọn obìnrin náà ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń ṣe, wọ́n máa ń ní mental ni. Wọ́n máa ń kò ló mental. Wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ pé tí wọ́n bá mu kíní, especially this crystal, wọ́n ní is the highest now in Nigeria. Àwọn NDLEA wọ́n dẹ̀ try láti bust wọn out. Tí wọ́n bá mú, wọ́n ní wò í sùn. Wò dẹ̀ kí ń bèrè oúnjẹ. Òun ló fi fà á tẹ́ rí pé ọ̀pọ̀lọpọ̀ youth gan. Wọ́n slim, too slim. Ẹnu wọn dẹ̀ máa ń rùn. Torí pé long use of this thing, gbogbo àwọn òògùn gbólóhùn, long use of it, ó ń fún wọn ní mouth odor. A dẹ̀ sọ, a wí, ò gbọ́. Àwọn community leaders, wọ́n ti stand up pé wọ́n máa fún wọn búlálà ni. Wọ́n fún boy kan búlálà níjọ́ wo. After ìgbà tó sick fún 2 days, ó kú ni. Ọmọ yìí wasn't a bad boy before. He was a right boy, good boy. Kí àwọn peer group yẹn, kí wọ́n tó initiate ẹ̀ sí nǹkan burúkú báyìí. Ẹ̀yin òbí, ẹ má jẹ́ kó sú yín. Ọ̀rọ̀ rẹ ti sú mi. Tó bá sú yín, ẹ fomi hàn tú gbáǹdì. Tó bá sú yín, ẹ fi tìbílẹ̀ gbá. Kó rùn sí wọn wá ní. Òbí ò kí ń sùn. Ọlọ́run fún yín láwọn ọmọ yìí. Kẹ́ ẹ tọ́jú wọn ni. Ọlọ́run fún wọn àwọn ọmọ yìí sí custody yín. Kẹ́ ẹ tọ́jú wọn ni. Tó bá jẹ́ wípé àwọn òbí ti yín, wọ́n ti neglect yín, ṣé ẹ máa dé level tẹ́ dé yẹn? Ẹ má give up lórí àwọn ọmọ yìí. Tẹ́ bá rí fídíò mi tí mò ń sọ yìí,
tí mo tí èèyàn kan pass lórí social media tèmi náà wá pass sórí Telegram. Àánú abiyamọ ó ṣe yín, ẹ̀yin abiyamọ yìí ẹ dìde. Ọmọ ọkùnrin kan lélẹ̀. Ọmọ yìí kíni crystal meth ló mú, very bad. Crystal meth yẹn ló mú. Tí wọ́n bá ti mú báyìí bí pé kí wọ́n para wọn ni, bí pé kí wọ́n pààyàn ni, nǹkan kò kí ń jọ wọ́n lójú. Wọ́n máa ṣe ìgbòlò, ìgbàlà, ìgbòlò, ìgbàlà. Ìwádìí jẹ́ ká mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ṣe ìkà burúkú yìí, possibility wà pé kíní wà lára nǹkan tí wọ́n mú. Wọ́n directly or indirectly wọ́n ń pa àwọn ọba lọ́la. Àwọn leaders of tomorrow wọ́n ń pa yín. Ẹ̀yin náà dẹ̀ wà ń bẹ̀, ẹ dẹ̀ ń ṣe bẹ́ẹ̀. Àwọn èèyàn kan táyé wọ́n ti bàjẹ́, wọ́n tún wá fẹ́ ba ayé tẹ̀yin náà jẹ́. Àmọ́ gbogbo èèyàn burúkú, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìjọ́ kan ń bọ̀ tẹ́ ẹ̀ ní jí mọ́. Ìjọ́ kan ń bọ̀ tẹ́ ẹ̀ ní jí mọ́. Tọ́lọ́run ó béèrè lọ́wọ́ yín pé gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bà láyé jẹ́, tẹ́ ẹ fún wọn ní egbògi olóró mu tí wọ́n fi ti rándanràndan báyìí, wọ́n béèrè lọ́wọ́ yín kẹ́ àkáǹtì fún. Wọ́n béèrè lọ́wọ́ yín. Àwọn nǹkan tí a bá sọ ẹ lè mọ̀ gbọ́, but this whatever I'm saying today, ó máa liberate family kan. Ìyá bàbá dìde. Ìyá bàbá dìde. Ẹ má máa dákẹ́. Mommy, why are you asking me? Why are you asking me? Ask. Daddy, why are you asking me? I'm a big boy. Ask. Ẹ sọ fún wọn pé in as much as mo sanwó school ẹ, dandan ni kí n béèrè. Ẹ béèrè. Kò sọ́mọ tó lágbára jù kò sọ́mọ tó máa lágbára jù òbí rẹ̀ lọ. Kò sọ́mọ tó dẹ̀ kọjá nínà. So àwọn community yìí wọ́n wá come together. Wọ́n ní kí ni punishment táwọn máa fún àwọn ọmọ táwọn bá gbámú tó mu ice tí wọ́n ń pè ní ice tàbí any other thing. Wọ́n ní kí wọ́n máa nà wọ́n. Is it actually going to work? Although ní community tèmi ń gbé tèmi wà nínà yìí náà ni. Àmọ́ àwọn ò tí ì lajú tó sí bed tàbí melt, crystal meth tí wọ́n ń pè ní nkúrú mìírin. Ilẹ̀ Igbo ló pọ̀ sí. Nkúrú mìírin ni wọ́n ń pè ní ilẹ̀ Igbo. Bó ṣe wọlé Igbo gan wọn láwọn àwọn ò mọ̀. Bẹ̀ẹ̀ tí wọ́n mọ̀ pé àti Mexico òní àwọn cartel wọ́n ti wá síbẹ̀ láti wá mọ̀ produce. Àwọn NDLA wọ́n try o. Wọ́n try àmọ́ kò sí bí ó ṣe sin obolo tó ní kú tátàtá. So tátàtá yẹn òun ló ń ba ayé jẹ́ báyìí o Nàìjíríà. Òun ló ń ba ayé jẹ́ òun jẹ́ káwọn ojútùú yìí lójútùú. Ìwọ tó ń gbọ́ mi wàá jèrè àwọn ọmọ o. Ọmọ rẹ ó dàgbà o. Ọmọ rẹ ò ní dàgbà ìyá. Ọmọ rẹ ò ní sánkú o. Àìmọye àwọn tó ti kú lórí pé wọ́n ń ṣe àwèrè ìjọ kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti mu kíní yìí 75% of them bí mo ṣe ṣèwádìí, they are not living normal again. 75% àwọn tó ti mú wọn ò normal. Wọ́n dẹ̀ ròyìn pé kíní yìí ó ní bí wọ́n ṣe tẹ́ bá ti mú báyìí ó ní bí wọ́n ṣe mọ́ wà addicted. Wọ́n ṣe mọ́ wà addicted because ó ní a kind of dopamine tó ń release fún wọn, a kind of useless dopamine lèmi ó máa pè tó ń release fún wọn tí wọ́n fi wà addicted tí wọ́n fi jẹ́ pé wọ́n fẹ́ lọ máa mú mọ́ ṣe. Àwọn tó dẹ̀ ń ṣe ó ń cause wọn ní long time diseases, long time mental problem. The worst thing is that kò sí oògùn tó lè eradicate ẹ̀ àfi behavioral therapy which is not even available in Nigeria. Ó wá kù sí wọ lọ́wọ́, ó kù sí ìwọ òbí tó ń wò mí, ó kù sí ẹ lọ́wọ́ àtọ́lọ́run àti bí ó ṣe lè handle àwọn ọmọ kí wọ́n tó bẹ́ síta. Society ẹ bá sọ pé àwọn ò kọ́ lọ́gbọ́n ta, wọ́n wọ́ sí níta ní ìta kankan ready láti tọ́jú ọmọ kankan. Ìwọ ni kó tọ́jú ọmọ rẹ láti inú ilé so that tó bá jáde síta òun náà máa impart knowledge sáwọn ẹlòmíì. Mo believe pé mo ti sọ̀rọ̀ jù. Tẹ́ bá fẹ́ wá wo fídíò bọ́ yẹn ẹ lọ sí Telegram mi. Ẹ ní fi òbó yín ṣòfò. Ẹ ní fi òbó yín ṣòfò. Ẹ ní fi okó yín tẹ́ fi bímọ. Ẹ ní fi ṣòfò. Abiyamọ ò ní fòfò òbò jóná o. Ìwọ abiyamọ lọ́kùnrin ò ní fokó jóná o. Tẹ́ wàá rí ọmọ tó ṣe rándanràndan ká. Mo believe pé ọ̀rọ̀ tí mo sọ yìí ó yé yín o. Ó yé yín jù bẹ́ẹ̀ yẹn lọ o. Àlè mọ̀ sọ̀rọ̀ ọkọ àti àwọn ojoojúmọ́ ká mọ̀ sọ̀rọ̀ forwardness àwọn ọmọ. Àwọn òòrọ̀ ọmọ rẹ̀ ń lé ó béèrè. Ọmọ rẹ̀ ò wá jẹun ó béèrè. Ó fún lóúnjẹ náà ò jẹun ó béèrè. Ó sọ pé why kí ló tó fi rí bẹ́ẹ̀. Ọmọ rẹ̀ sọ̀rọ̀ yamayama ó béèrè. Àwọn ọmọ yín lọ sí yunifásitì ẹ béèrè wọn. Wọ́n lọ sí secondary school ẹ béèrè wọn. Ọmọ lè lo 1 year ní school ẹ ní béèrè wọn. Òbí náà sì wọ́. Òbí ní ìwọ náà. Ṣé bí àwọn òbí tiẹ̀ ṣe tọ́jú ètò ẹ nìyẹn? Ọlọ́run bẹ̀ Ọlọ́run bí yín o. This is on point by 2 using my words for the spy for